Mo kí wa àkójúmọ́ 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 ọmọdé lòdì sálàáfíà làwà ojú kò ní tiwa àwa ò ní dákẹ́ torí wípé adé tí ń pè ọ́ olóhùn gbàgbọ́ ya nígbà tẹ́ni tí ń pè ọ́ ò bá dákẹ́ dandan ni kó dáhùn. Ẹ wo fọ́tò tí mo fi síbẹ̀ yìí, ẹ wo fọ́tò bàbá yìí, ẹ wo tí wọ́n kọ. Wọ́n ní Sunday Igboho, wọ́n ní ó rán àwọn blogger láti máa fi Ààrẹ Ọ̀nà Kakanfò pa láti ẹnu bá Ààrẹ jíròrò. Bàbá pupa yìí ẹ rí fọ́tò wọn lẹ́ ń wò yẹn, àkọlé tán kọlù. Ẹ rí i pé mo sọ látọjọ́ ìwá, ṣùgbọ́n ọ̀dọ̀ bàbá yìí ni màá ti bẹ̀rẹ̀. Bàbá ń tẹ́ ẹ sọ yìí, tẹ́ ẹ bá lè mú ẹ̀rí wá wípé Sunday Igboho májàsọ́lá owó abádámì ló ràn wọ́n, inú mi bá dùn, torí pé àgbàlagbà ni yín, àgbàlagbà ń tara yín, ẹ̀yin sọmọ kékeré. Ẹ̀rí wo lẹ ní tó jẹ́ pé Sunday Igboho ló pe anybody wọn pé kí wọ́n mọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀? Mo jáde ní bí ọjọ́ mélòó sẹ́yìn, mo ní mention wípé gbogbo àwa tá a bá sọ pé a nífẹ̀ẹ́ olóyè májàsọ́lá pé àwa ń sọ kankan pa Ààrẹ débi wípé a mọ̀ torí májàsọ́lá bú Ààrẹ. Mo caution, mo sọ̀rọ̀ nípa ẹ̀, mo rò pé ó yẹ kẹ́ ẹ rí fídíò yẹn, ṣùgbọ́n fídíò wà táyé jáde sìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pọ̀ lẹ́nu àgbàlagbà yín. Bàbá mi máa ń pọ̀ òwe kan pé ó pàdé àgbà lọ́nà ó ní ọkọ ọlọ́gbọ́n, ṣé o máa ti ṣe bọ̀ rẹ̀? Torí wípé ẹ lẹ́rìí tẹ́ ẹ sọ yìí, màá wá fi kíní kan ṣe àpẹẹrẹ nípa kòpẹ́kòpẹ́ ọ̀rọ̀ tó jà rẹ̀ lọ lórí ayélujára níbi tí bàbá Kọ́lá Olóòtú tó ti interview, nígbà táwọn kan sọ̀rọ̀ fún olóyè sọ pé no, ẹ filẹ̀, ẹ fún bá ń bú ẹnì kankan. Mo rí ẹ̀rí májàsọ́lá gbàdájú wípé wọn àrà anybody láti sọ̀rọ̀ kankan nípa rẹ̀. Ṣé rí anybody tó bá ti jáde tó bá sọ̀rọ̀ kankan pé ó ń bú Ààrẹ, ẹ jáde fún láàyè ọ̀tọ̀. Gbogbo ẹnikẹ́ni tó wá lọ pé torí pé òun nífẹ̀ẹ́ olóyè Igboho tí ó fi ń sọ ìsọkúsọ ló ń fi wá ìyẹ́ ìyá Ààrẹ, tó bá dáa fún láàárọ̀ yóò bàjẹ́ fún lálẹ́ ni, torí wípé ìyẹn ìṣèfẹ́ ìkóbáni fún nìyún. Ṣé wàá rẹ̀yìn tẹ́ ẹ sọ̀rọ̀ yìí náà, tẹ́ ẹ bá jẹ́ pé tẹ́ ẹ bá mú ẹ̀rí gidi wá kẹ́ ẹ jáde pé dáa o làwọn tó sọ̀rọ̀ yìí o olóyè ló ràn, làwọn tó sọ̀rọ̀ yìí o olóyè ló kù tó sọ pé kó mọ̀ bá Ààrẹ, kó mọ̀ fà Ààrẹ pa, kó mọ̀ bà Ààrẹ jẹ́ o, tẹ́ fi ń sọ tẹ́ ẹ mọ̀. Ibi tí ọ̀rọ̀ social media dà ní ìsìn, kálukú ló ń wá followers, kálukú ló ń wá viewers, kálukú ló fẹ́ jáwó. Àwọn tó bá dẹ̀ ń sọ̀rọ̀ wọn náà ni tó ń jẹ́ èèyàn gidi náà wọ́n fi sọ̀rọ̀. Tó ó ṣe kan lẹ́yìn ìmọ̀sẹ̀yìn Igboho, èmi ìpọ́sọ̀nà kò yẹ kí n sọ kankan pa májàsọ́lá, mo fọlọ́ ń búra, because fídíò tó kọ́kọ́ jáde tí ń jà rẹ̀ tí mo sọ wípé báyìí pé bàbá yẹ kí ẹ wù nípa májàsọ́lá, ẹni tó fọpọlọgbọ́, ẹni tí ò fọpọlọgbọ́ tí ò ní lákẹ́ tí mi lè kí ẹ wọ́n fi gbọ́. Ṣé Sunday Igboho ló pè mí tó ló rán mi níṣẹ́? Majority of people àwa tá à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan yìí, kálukú dáadáa sí ẹ tí ẹ rẹ̀ rán ni, ṣùgbọ́n púpọ̀ wọn ni ọmọ wípé táwọn ń sọ yìí kì í ṣe pé àwọn fi ń olóyè lọ́wọ́ bí kò ṣe pé wọ́n tó fi ń kó bá iṣẹ́ wọn, kò sí nǹkan tí ó sà wọn o, ṣùgbọ́n tẹ́ pé wọ́n fẹ́ jẹ́ pé kí mission wọn kó jẹ́ pé plan wọn wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ lórí Yorùbá, wípé kí Yorùbá gbòmìnira, a nídìí ọ̀tá. Kẹ́yìn tẹ̀sí jọmọ bàbá wa Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò náà, kẹ́ ẹ jẹ́ kórí yín ó pé, kẹ́ ẹ fúnra yín ní làákàyè. Mo gbọ́dọ̀ pẹ̀lú káwọn náà fọ́bọ́ tàbí ọ̀pọ̀lọ́. Báwọn kan bá tẹ̀ ń ṣe bí wèrè tí wọ́n fọ́kọ̀ jà pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń fò bí ń bá dàmí gbóná sọ́pọ̀lọ́ lára tí wà ń fò. Àtẹ̀ntọ́mọ̀rọ̀ sọ, àtẹ̀ntáwọn rẹ̀ ọ̀lọ́, àtẹ̀ntáwọn rẹ̀ lọ́, àtẹ̀ntí gbogbo ẹ̀ ó kàn lọ́dà pọ̀. Nonsense ni. Sunday Igboho rẹ̀ anybody tó bá jáde tó sọ pé òun ṣe gbá ẹ ló gbé ẹ wà kàn ẹ bí léèrè, tẹ́ ẹ bá wá lè mẹ́rin wá pé olóyè ló rán wọn ẹ free. But tẹ́ ẹ sọ yẹn láì lẹ́rìí, ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ sọ nínú fídíò yẹn pọ̀, but tèmi rí mbẹ̀ tí èèyàn bá wà ẹ má jẹ́ parọ́ fún yín, tẹ́ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ lára ń tà sọ fún lóyè gbà yẹn pé bàbá wa Sunday Igboho interview yẹn ṣe díẹ̀díẹ̀, àwọn tó understand tí ò understand. Ìbà ní Ààrẹ Ọ̀nà Kakanfò, olórí ológun níbi ilẹ̀ gbogbo Yorùbá, iná Ààrẹ Ọ̀nà Kakanfò. Báwo náà sì ní sọ̀rọ̀ wọn? Wọ́n sọ̀rọ̀ wọn náà, wọ́n sọ̀rọ̀ wọn, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ nípa ọ̀rọ̀ wọn, ẹni tí ò wúlò tí ò dé kankan nílẹ̀ Yorùbá gẹ wọ́n sọ̀rọ̀ rẹ̀. So ẹni wọ́n jẹ́ pé alágbára báwọn tó dipò kan mú nílẹ̀ Yorùbá, ẹni wọ́n gbẹ́dúrà kan mọ́ sọ̀rọ̀ kan pa ẹ̀, àwọn èèyàn sọ̀rọ̀ kan pa ẹ̀, ṣùgbọ́n ká má ta àṣẹ mọ́ Sunday Igboho lè mímọ̀, because Sunday Igboho rán yàrá jẹ́ anybody wa níṣẹ́, kálukú sọ nítorí bí pọlọpọlọ kálukú bá ṣe gbé ni. So ẹ fi ọba yẹn lọ́rùn sílẹ̀, ṣe oyè lẹ́fún ni kìnìkan lẹ́fún ní ilẹ̀ Yorùbá tó jẹ ni, ó dẹ̀ ṣe tiẹ̀. So ẹ bá fẹ́ bá Ààrẹ sọ̀rọ̀ kí wọ́n bá ẹ ti mọ̀ wípé kì í ṣe pẹ́lẹ́ ẹnìkankan náà wọ́n kojú Ààrẹ wípé Ààrẹ a ní ìdí kan báyìí lọ́wọ́ yín ni.
so èyí tẹ́ bẹ̀rẹ̀ súnmọ́ wọn náà ẹ bá wọn sọ̀rọ̀ kò dìjà láti sọ pé ẹnìkan ló rán wọn yẹn bàbá yìí má jẹ́ gbọ́ bẹ́ẹ̀ mọ́ o bá ààrẹ jíròrò bá ààrẹ Gani Adams jíròrò bàbá pupa ẹ má jẹ́ kí n gbọ́ bẹ́ẹ̀ mọ́ torí wípé Sunday Igboho rẹ̀ nìkan kan tẹ́ bá wà lè búra kó dáa o ẹ̀rí yín rè Sunday Igboho ló rán wọn tẹ́ bá lè sọ yẹn if not so ẹ dákẹ́ bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ bá ti rí tó bá ṣe fídíò tí ò tẹ́ yín lọ́rùn ó ní kẹ́ ẹ mú nínú wọn nínú àwọn bloggers yẹn ẹ fún lésì ọ̀rọ̀ ẹ mọ́ táàjì Sunday Igboho mọ́ because kò lè kọ́ àwọn nǹkan yẹn àkóbá ńláńlá ni ó mọ̀ ṣe fúnlẹ̀ Yorùbá tẹ́yìn náà bàbá mọ̀ ń tẹ̀yìn ṣe pé ọmọ Yorùbá ni yín lóòótọ́ ó yẹ ká mọ̀ wípé àtolóyè Sunday Igboho àti bá Gani Adams àtàwọn ọkọni tó kù nílẹ̀ Yorùbá ìfẹ́ ni ìfẹ́ ló yẹ lálẹ́ ibi ṣàṣeyọrí wọn àwọn bandits wọn ń dalẹ̀ Yorùbá rú gbùdùgbùdù kálukú Yorùbá àwa gbọ́ra wáyé ẹ̀wọ̀n àbáwá wọn wà ní èpè kankan èmi jó èmi ò jú mi ní kẹ́rẹ́kẹ́ lọ ti bọ́lẹ̀ tẹ́nìkan bá wà wọ́n jẹ́nìkan bá ń ṣiṣẹ́ ń bì tẹ́nìkan ṣiṣẹ́ lọ́hùn ibi tá Ààrẹ Ọ̀nà Kakanfò ti mọ̀ ní pé gbogbo àṣeyọrí tá a bá ṣe nílẹ̀ Yorùbá lásìkò tiwọn ìwúrí ńlá ni fún wọn ẹ bá wọn sọ̀rọ̀ gbogbo àṣeyọrí tó bá dé nílẹ̀ Yorùbá lásìkò ti Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ìwúrí ńlá ni kálukú títí ayé ni wọ́n sọ pé lásìkò ti Gani Adams tí wọ́n Abíọ́dún Ìgè Adams Yorùbá rí báyìí bí ó dẹ̀ dáa náà tí wọ́n pọ̀ mọ́ ìyá ayé tán ẹ bá rẹ́kọ́ọ̀dù yín àwọn ọlọ́gbọ́dọ́ mọ́ yín ọ̀bá gbò báyá olóyè ọ̀rẹ́ nìkan kan níṣẹ́ o olóyè ọ̀rẹ́ nìkan kan níṣẹ́ ẹ mọ̀ pé Sunday Igboho arógunmọ́sá ni gbogbo gbèsè ayé tiẹ̀ sì rèé Awíkókó lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ ó ṣe ni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n bá ti ta kámẹ́rà sí wọn lójú nìsín bàbá ń jábọ́ wọn rí bọ́ lọ́nu ẹ̀ bá àwọn tó padà sí pè lẹ́yìn ẹ̀ bá ní tó sọ ọ̀dà pé wọ́n máa rán ọmọ kankan kó lọ bá òun sọ̀rọ̀ kankan Sunday Igboho rẹ̀ níbodì tẹ́ bá wá lẹ́rìí lọ́wọ́ ẹ̀ prove ẹ̀ jáde ẹ̀ tó bá wá sọ tí ò tẹ́yìn lọ́rùn ẹ̀ fèsì ẹ̀ fúnra yín ẹ̀ mọ́ ta Sunday Igboho mọ́mọ́ ojú ò ní tiwa ẹ̀ làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ o.